mímọ́ mímọ́ mímọ́, ẹni mímọ́ tó wà níbi mímọ́, ẹni tó bá yára ẹ̀ sọ́tọ̀ fọ́lọ́ mímọ́ kò ní ṣaláìró mímọ́ gbà lọ́wọ́ Ọlọ́run mímọ́. Ẹ jẹ́ ara wa sọ́tọ̀, ẹ jẹ́ yára wa sọ́tọ̀ fọ́lọ́ mímọ́ ká lè máa ro mímọ́ gbà lọ́wọ́ Ọlọ́run mímọ́. Èyí ni mo fi ń kí yín láàárọ̀ ọ̀tọ̀ ní dédé àsìkò yìí. Ẹ kú dédé àsìkò yìí o. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ìbámu pẹ̀lú ohun tásìkò tí yín bá sọ lórílẹ̀-èdè tẹ́ ẹ bá wà. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, ẹ tún wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Níbí lónìí mo wà pẹ̀lú wòlíì dókítà Kẹ́hìndé Igbókọ̀yí. Mo kí yín sà. Jehovah Mímọ́, Jésù Kristi mímọ́, Michael mímọ́ sí olùjọ mímọ́ Ọlọ́run Ọ̀ṣọ́fà agbẹniga o àyìn ló gba tó ṣe yín lọ́ba àwọn ọba. Kì í ṣe pé a pé o ìmọ̀ orí wa kọ́ gbọ́dọ̀ nípa kọ́ la fi di ọjọ́ òní, ṣùgbọ́n a dúpẹ́ pé ẹ tún máa rí ọjọ́ òní láti bá àwọn ènìyàn rẹ sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí o ṣe sọ fún àwọn wọ̀nyí ní ọjọ́ wọn ni wípé ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa lórúkọ Jésù, ogun ayé ò ní borí yín. àmín. Àwa ti wá lónìí láti tún tọ̀ mọ́lẹ̀ sínú gbogbo ohun tó bá ṣòkùnkùn sínú ìrìn àjò ọmọ ẹ̀dá. Ohun tá a fi fẹ́ bá yín sọ̀rọ̀ lónìí ayé ò ní lágbára lórí rẹ̀. Àmín. Etí tẹ́ tún fẹ́ fi gbọ́ wa lónìí lórúkọ Jésù, etí náà ò ní di mọ́ yín lórí. Àmín. Lónìí ẹ ó ti gbọ́ ohùn wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti máa ń gbọ́. Orúkọ mi ò yí padà, èmi náà ni Prophet Dr. Igbókọ̀yí Kẹ́hìndé Olúfẹ́mi. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lónìí lórúkọ Jésù, èyí tẹ́ tún fẹ́ gbọ́ lónìí kò ní jẹ́ àgbọmọ nínú ayé yín. Àmín o. Ẹ káàbọ̀. Yà, ẹ ṣeun, ẹ ṣeun. Kò fẹ́ẹ̀ sí àwùjọ tá a máa dé lónìí tá à ní rí ohun tí wọ́n ń pè ní orogún. Yálà orogún nínú ilé ni, orogún òwò ni, orogún iṣẹ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí lorogún? Lẹ́ẹ̀kan sí mo kí wa pé a kú dédé àkókò yìí. Àkókò yìí ń ká wà, ó ṣàárọ̀ ni, ó ṣọ̀sán ni, ó ṣe àṣálẹ́ ni. Lórúkọ Jésù, ogun orogún ò ní borí ayé wa o. Àmín. Ohun tá à ń pè ní ogun orogún ó pín sí oríṣiríṣi ọ̀nà. Ogun ilé olórogún, ká fẹ́ ìyàwó méjì mẹ́ta Mo kọ́kọ́ ó wà níbẹ̀. mo kàn tiẹ̀ kọ́ fẹ́ kẹ́ ẹ ṣàlàyé orogún gangan ni kí n tó wá mú lọ sínú ogun olórogún. Orogún ni ẹ jẹ́ ká sọ wípé abánidu ogún. Bàbá bá ní dùn nǹkan. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká sọ pé abánidu ogún, ohun tí ń ṣe tẹni abánidu papọ̀. Okay. Òun ni orogún. Orogún. Orogún òwò wà, orogún ọkọ wà, orogún ibi iṣẹ́ wà. Bẹ́ẹ̀ ni orogún ló ṣe rí. So àwọn bó láti lè rí orogún? Kò sí ibi tẹ́ ẹ̀ ti lè rí orogún. Ní gbogbo tí a bá ti ń pe ènìyàn ní èèyàn, tí èèyàn bá ti wà, tí ẹ̀mí bá wà lára ẹ̀, títí lọ́kàn ẹranko tí ẹ̀mí bá wà lára ẹ̀, títí lọ́gbọ̀n ebi oko tí ẹ̀mí bá wà lára ẹ̀, orogún máa wà ń bẹ̀. Orogún máa wà ń bẹ̀. Ó dà, báwa ni ogun orogún báwo ló ṣe máa ń jẹyọ? Hallelujah. Ogun orogún a máa yànnàná ẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sínú ìwé mímọ́ nínú ìwé àwọn ọba ìkíní ní orí kẹta ẹ̀ bẹ̀rẹ̀ láti bí ẹsẹ̀ kẹẹ̀dógún. 1 Kings chapter 3 from verse 15. Ó sọ fún wa níbẹ̀ wípé àwọn obìnrin méjì kan wà, alágbèrè ló pè wọ́n, ní Bíbélì pè wọ́n ó ní alágbèrè ni wọ́n. If you go to 1 Kings chapter 3 from verse 15. Àwọn méjèèjì jọ ń gbé inú ilé kan náà. Inú ilé kan náà ni wọ́n fi jọjọ ń gbé. Ìkánú ìkan bímọ lónìí, ìkan bímọ ní ọjọ́ kẹta. Èyí tó bímọ lónìí ó sùn lórí ọmọ tiẹ̀, ọmọ yẹn kú according to the Bible. Torí pé ogun ìlara
ìpèsè mi ni mo wà ní lọ́mọ láyé ọmọ tòun kú ó sneak out lóru ó lọ gbé ọmọ tiẹ̀ tó ti kú ó lọ fi exchange ó pààrọ̀ pẹ̀lú ilé tí ó wà láàyè hallelujah o nígbà tí ilẹ̀ mọ́ ẹni bá bímọ ẹ̀ kó bí ní ìṣẹ́jú kan ó mọ orú ọmọ tó ń bí ó máa dá mọ́ ó máa mọ orú ọmọ tó ń bí á ti fi máàkì kan sí lára ọmọ lílé ó rí pé òkú ọmọ lòun bá ìgbà tó máa wojú ọmọ yẹn ó rí pé kì í ṣe ọmọ òun ó lọ bá ọmọbìnrin ti bí ọmọbìnrin ó ti mọ irú ìwà tó ń wù lẹ́sẹ̀kẹsẹ̀ ó dà sí rough ó dà sí agídí wọ́n kọ̀ ọ̀rọ̀ yẹn débi ilé ọba Solomoni thank you God bless you amen. tẹ̀bádẹ́ wo ọba Solomoni ní bàbá ẹ̀ ló yẹ kó kọ́lé fọlọ́run ọ̀tọ́rí àwọn ìrìn àjò tí Dáfídì náà ti rìn níwájú Ọlọ́run ó sọ fún Ọlọ́run sọ fún pé ìwọ kọ́ ló máa kọ́lé yẹn ọmọ tó bí wọ́n máa padà ó ti ra rìn ó ti ra yẹ̀pẹ̀ ó ti gba búlọ́ọ̀kù sílẹ̀ iṣẹ́ bẹ̀rẹ̀ olókù lórúkọ Jésù ògòdé ẹ̀mí pé kò ní jẹ́ kí tiwa o kò ní jẹ́ kí gbogbo àwọn tó ń wò mí yìí torí pé ìrìn àjò tí Dáfídì rìn yẹn ìrìn àjò ògòdé ẹ̀mí pé ni nítorí ìrìn àjò tóun náà rìn ni Solomoni kò sí méjì tóun béèrè lọ́dọ̀ Ọlọ́run tí a bá wò nínú láti verse 1 First King chapter 3 yẹn verse 1 Ọlọ́run béèrè pé kí ni nǹkan tó fẹ́ Solomoni ò béèrè owó ìrìn àwọn àwọn akiri láyé sí kò béèrè lẹ́sọ̀ọ̀sì kò béèrè pathfinder kò béèrè jeep ó ní give me wisdom ọgbọ́n ìmọ̀ àtòyé àti òye ló béèrè lọ́dọ̀ Ọlọ́run ọgbọ́n ìmọ̀ àtòyé nígbà tó kó àwọn àgbèrè méjì yẹn dé iwájú ẹ̀ kí ni nǹkan tó sọ fún ọgbà tí àwọn méjèèjì wọ tọ́jú ọ̀rádìí ogun orogún lẹ̀ ń wò yẹn o tọ́jú ọ̀rádìí ó ní òkè ó ní ẹ wọlé lọ fún mi ní idà sword ó pe àwọn kọ́dà ẹ̀ ó ní ọmọ tó ti kú yẹn ẹni ẹ̀dà méjì ẹ̀ fẹ́lẹ̀ láàbọ̀ ó ní ètò wà láàyè náà ó ní ẹ̀là méjì ẹ̀ fẹ́lẹ̀ láàbọ̀ èyí ìtọ́mọ ètí kú tó mọ̀ pé yes ọmọ tòun ló kú tòótọ́ ó mọ̀ ìkà máa mọ̀ a sì ń bọ̀ lórí ogun yẹn gbọ̀ngbọ̀n ìkà máa mọ̀ ìpé òun lòun ń ṣèkà ó ní ẹpín méjì ẹpín gbogbo ẹ̀sìn méjì tó gbé sọ fún òun nítorí pé gbẹgbẹ bí Bíbélì ti ṣe sọ fún wa ọmọbìnrin tó ní ọmọ alààyè ó wò pé ọmọ òun lè lé ọmọ ológun ni ogun yẹn ọ̀dẹ̀ gbọ́dọ̀ kú bẹ́ẹ̀ ó sọ fún ọba ó ní ẹ má pa ó ní ẹ kúkú gbé alààyè yẹn fún ẹ jẹ́ kó ń gbókun yẹn ẹgbẹ́ alààyè yẹn fún kọ́mọ yẹn kó lè yè hallelujah ṣe rí pé ọgbọ́n ìmọ̀ òye tí Solomoni béèrè ló lò ní ibẹ̀ yẹn láti fi mọ the right person tó ní ọmọ yẹn ibẹ̀ ni Solomoni ti wá wò pé yẹn if that should be the case ìwọ tó ní kọ́ máa pa ọmọ yìí ló ní ọmọ yẹn gbé kó máa gbé lọ irú ogun yìí náà ló ṣẹlẹ̀ sí Joseph ogun ilé olóró ogun orogún ọmọ ìyá wà hallelujah orogún ọmọ ìyá wà orogún ọmọ ìyá wà èmi rò pé ti ìyálé ìyàwó ni ó máa ń wà orogún ọmọ ìyá wà orogún ọmọ bàbá wà orogún ọmọ ìyá òun ló ja Joseph torí pé Joseph jẹ́ ọmọ ìlérí ni Joseph ṣe kú sínú ogun yẹn ọmọ ìlérí àti májẹ̀mú Ọlọ́run ni nínú ìrìn àjò yìí ṣe pé mo máa ń sọ nǹkan kan ní gbogbo ìgbà wípé tẹ bá mú ògùn dání bó jẹ́ paracetamol ògùn dání pé tí orí bá ń fọ́ Haúsá tó bá ní Haúsá yìí gbà Abdullahi gba paracetamol yìí kó o lò ó kẹfọ́rí yẹn kó lè lọ Haúsá yìí máa béèrè lọ́wọ́ ẹ̀ kò sí kọ́jà méjì tó máa béèrè pé ogun tó fẹ́ fún mi yìí ṣẹ́fọ́rí yẹn ti ṣẹ̀wọ́ náà rí tó lo oògùn yẹn tó dẹ̀ ṣiṣẹ́ fún ẹ oògùn orí olórogún tí mo fẹ́ fi ṣe tọ́pìkì ọ̀rọ̀ mi gangan lónìí òun ni àwọn tí wọ́n jẹ́ pé oníyàwó méjì oníyàwó mẹ́ta òun làkọ́kọ́ òun ló burú jù ní gbogbo ogun tó níyàwó méjì tó níyàwó mẹ́ta prophet doctor Igbókọ̀ Ìkẹ́hìndé Olúfẹ́mi is my name quote me anywhere kò sí polygamous house kò sí bí ọkùnrin yẹn ṣe lè ní kó jẹ́ multi-billionaire kó jẹ́ òun àti àwọn Dangote wọn jọ ń jókòó ṣe meeting àtòun àtàwọn ọ̀tẹ́jọ lágbàjọ ń jókòó ṣe meeting
Peace will never reign in that house. Peace will never reign in that household. Torí pé jẹ́ pé méjì obìnrin kò sí láyé, kò sí ní ayé yìí. Ẹ wò nínú oṣù tá a wà yìí, àwọn ọ̀nà tá a ṣọ́ pé a ṣọ́dọ̀ fáwọn èèyàn lórí òkè tá a wà yìí, àwọn tí ó problem wọn pọ̀ jù tó yẹ pé ogun tó ti fẹ́ gbẹ̀mí ayé wọn tó pọ̀ jù, ogun ìdílé bàbá ló pọ̀ jù mẹ́. Ogun ìdílé bàbá tí nígbà tẹ́mi dẹ̀ máa tú jáde ìsìlẹ̀ kò jẹ́ láti ọwọ́ ìyálé ìyàwó tọ́jọ́ ń ṣe. Àwọn kan tí ẹ wà nínú ọ̀sẹ̀ táwà yìí ni wọ́n ka scores fúnra wọn ni láìgó bí Chelsea àti Arsenal. Chelsea mayu ọ̀rọ̀ tí mo ń sọ fún yìí ọ̀rọ̀ ọjọ́ Monday náà gbé ẹni yẹn débí láti wá ṣọ́nà. Àwọn òbí wọn, ìyá wọn ka scores. Ẹni tá a ṣọ́nà fún lọ́jọ́ Monday yẹn, ìyá tiẹ̀ bí ọmọ 8, ìyàwó bí ọmọ 7. Ẹni tí wọ́n gbé débi wá ṣọ́nà fún nìkan ló kù ní ọmọ ìyá tiẹ̀. Òun náà is about to go. Tí ó bá jẹ́ pé wọ́n gbé dé orí òkè yìí wá ṣọ́ọ̀nà, kò lè lo the next 7 hours. Tẹ́mi ẹ̀ máa bọ́. Ẹ̀dẹ̀ wá ní pé kí ló ń wá kiri nínú ayé ẹ̀, wọ́n ní typhoid fever ló ń ṣe. Kò sí hospital tí wọ́n gbé dé. Ṣùgbọ́n nígbà tá a ṣọ́nà la rí wípé wọ́n ti kó gbogbo ìfun tó wà ní ẹnu ẹ̀, ó dẹ̀ rìn. Wọ́n kò sí nǹkan tó jẹ́ testing lára ẹ̀ mọ́. Wọ́n kò kú o. Ayé ò ní mú wa. Àmín. Ṣé ìlú òpè gbogbo àwọn èèyàn tẹ́ ẹ̀ rí tí a jọ rí dáwà tá à ń dáwà ìní alààyè? Wọ́n ti pa ẹlòmíì. Òkú alààyè wà tó rìn káàkiri. Walking dead. Ẹ̀rí ẹlòmíì ogun a máa bá a fínra títí dé ibi iṣẹ́ tó wà. Tí express orogún ibi iṣẹ́ rí. Orogún ibi iṣẹ́ pé báwo ló ṣe máa ń ṣẹlẹ̀? Hallelujah. You know experience tí mo ti ní nípa orogún ibi iṣẹ́. Ẹni bí wọ́n wà níbi iṣẹ́ tẹ́ pé òun ni wọ́n máa gbàgbẹ̀yìn níbi iṣẹ́ yẹn. Ẹni bí wọ́n ti wà mẹ́kọ̀ọ́ tó lò bí 7 years 9 years tó jẹ́ ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà tí ó ti lò 6 months ló máa ní experience ju àwọn tó ti wà níbẹ̀ yẹn lọ. Chairman tó dẹ̀ ní ibi iṣẹ́ yẹn, òun tó ń wò ní àwọn ìrírí àwọn tó ń bá ń ṣiṣẹ́ pé báwọn ilé ìwọ́n ṣe active sí. Lára àwọn ọ̀nà tá a ṣọ́ níbí náà ni mo ń sọ fún yín, gbogbo ọ̀rọ̀ tí máa ń sọ fún yín, lára àwọn ohun tí mo ti ní experience ẹ̀ ni mo sọ fún yín o. Now ìgbà tá a ṣọ́nà fún ẹni yẹn sọ wípé nígbà tó mo dé ibi iṣẹ́ yẹn wípé HND ọjà lòun bóun ṣe wà yìí, òun ti lọ serve, òun ti dé, but níbi iṣẹ́ tó ń wà wọ́n ṣe gbà wọ́n síbẹ̀, wọ́n sọ fún pé after a year wọ́n máa promote òun. Ó ti lọ first year, second year, third year, no promotion. Òun dẹ̀ bí ó ń ṣiṣẹ́ dùn ní ibi iṣẹ́ yẹn lọ wọ́n á júwe fún pé lọ ṣọ́nà níbi báyìí, ló wá ṣọ́nà ní ibi. Ẹni tá à ń sọ fún yín yìí, ibi iṣẹ́ tó wà gangan òun ni wọ́n ti gba àwọ̀ ara ẹ̀ kúrò. Àwọ̀ tẹ́lẹ̀ pé àwọ̀ tó wà lára wa yìí wọ́n ń gbà kúrò lára èèyàn tó máa gbá àgọ́ mi ìlú lára. Ìpèsè bó sọ pé ìwọ náà nífẹ̀ẹ́ jù, ìwọ lọ̀gá nífẹ̀ẹ́ jù. Wọ́n dẹ̀ pààrọ̀ àwọ̀ ẹ̀, wọ́n gbé àgọ́ mi ìwọ̀ lára. Bí pé ọ̀gá tó ti nífẹ̀ẹ́ tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní kórìíra. Wàhálà dé. Ìṣẹ̀ kí wọ́n increase owó ẹ̀, ó ṣe náà ń ja owó ẹ̀. Débi wípé wọ́n ṣe fraud ní ibi iṣẹ́ yẹn, kò mọ̀ ń pa fraud. Orí ẹ̀rẹ̀ yìí lé. Òun náà sọ pé ó lè di fraud yẹn. To the extent pé signature ẹ̀, wọ́n forge signature ẹ̀ sórí nítorí fi gbówó jáde nínú company yẹn tí kò dẹ̀ mọ̀ nǹkan nípa ẹ̀. Kéèsì ẹ̀ ti wà ní police station. Olófẹ́nu sọ yẹn ni àbí nígbà tí ẹ sọ́nà. Ẹ̀mí Ọlọ́run tú gbogbo ẹ̀ jáde ni. Ẹ̀mí Ọlọ́run tú gbogbo ẹ̀ jáde nígbà tí ẹ̀mí Ọlọ́run fi ṣe ní wà lẹ́sẹ̀, ó wà ní ọwọ́ ẹ̀ pé ẹ̀wọ̀n dé níwájú ẹ̀
ẹ̀wọ̀n rẹ̀ ẹni ọ̀rẹ́dẹ̀ táì ó fáyín. ó dé táì lórí òkè yìí ni ṣùgbọ́n wọ́n ti bá àwọn aṣọ ìwọ̀n sílẹ̀ tí ọ̀run padà wá dáná sun aṣọ ìwọ̀n yẹn gbogbo àwọn tí wọ́n wà nídìí ọ̀rọ̀ yẹn pátápátá wọ́n wà nínú remind lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ Jésù tí mọ́lẹ̀ bá wọlé òkùnkùn máa parira ni kábíyèsí Olódùmarè. ogun ilé olórogún mi lórí ní experience àwa ti ní níbí ẹ̀rí obìnrin mi tí wọ́n gbé wá sórí òkè yìí ni kì í ṣe pé gbá pé ohun tá ò rí pẹ̀lú ogun ilé olórogún sẹ́yìn ti gbọ́ pé kéèyàn ló oyún oṣù mélòó obìnrin oyún máa ń lò nínú obìnrin oṣù mẹ́sàn-án ni. ọlọ́dún mẹ́ta wá sórí òkè yìí oyún ọlọ́dún mẹ́ta ó wá sórí òkè yìí gbogbo ibi tó bá dé dókítà ò rí oyún kò rí oyún nínú ẹ̀rí wọ́n máa sọ pé kò sí nǹkan kan nínú ẹ̀rí ó di ọdún mẹ́ta gbáko pẹ̀lú àṣẹ ti Ọlọ́run sà àti agbára ìpè lọ́jọ́ kẹta tó débi ó ti bímọ. ó bí kábíyèsí. wọ́n tẹ́ bá lọ́mọ tó bí ọmọ tó bí yẹn gbogbo nǹkan táwọn wà láyé ló ti pèsè lára èyí ti pèsè lẹ́nu everything ti pèsè lára ọmọ ìkókó tó wá bí ọmọ ìkókó èèkánná ẹ̀ kí máa ti dòmdòmdòm ni èèkánná ti eléyìí ọjọ́ tó bí gbogbo náà bá gé èèkánná ọwọ́ ẹ̀. ni wọ́n bá gé kan náà. bẹ́ẹ̀ni ló ti gùn. torí pé ó padà jẹ́ alààyè ogun ilé olórogún ni ọ̀pọ̀lọpọ̀ wà láyé okòó ní káàkiri a máa ní káàkiri tí tẹ́mọ̀ pé ṣàlàyé ló ní kiri yìí ogun ilé olórogún ti sọ ẹlòmíì ẹni tó yẹ kó máa ṣiṣẹ́ ní báńkì ogun ilé olórogún ti sọ da ẹni tó gun ọ̀kadà síbẹ̀ ká dẹ̀ máa gbọ́ káàkiri wọ́n máa sọ fún yín pé ọmọ ológun ni ẹ̀ ó máa gbọ́ á máa fetí gbọ́ kò ní wá sí ìmúṣẹ nínú ayé ẹ̀ ogun ilé olórogún ni ọmọkùnrin ní àwà ọmọbìnrin ní ìpápá wà wọ́n máa sọ kóbìnrin máa sọ pé obìnrin pé 34 years obìnrin ó pé 34 years kó mẹ́ ìlọ́kọ ẹ̀ṣẹ̀ yẹn lérí kò ìlọ́kọ yẹn ẹ̀ṣẹ̀ lérí ìkejì kó má rọ́kọ̀ lè pe òun rárá ìyẹn lè dé o. ó di méjì ìkẹta gbogbo ibi tó bá dé báyìí èlò tóbìnrin ní ìbàdí àbọ́kùnrin káwọn èèyàn máa ń dúró báyìí sìn pé ọ̀kọ́ dẹ̀ dé àárín wọn ó tún ti dé o èmi ń lọ ń tèmi o ogun ilé olórogún ni kò ní jẹ́ kó dá láàánú lóríṣiríṣi bẹ́ẹ̀ ẹlòmíràn a máa gbé fáìlì kiri tẹ́ bá máa wo fáìlì tí ẹlòmíràn ní tó máa ṣe interview fún tó máa wo fáìlì ẹ̀dà sọ́bàá ìwé ẹ̀kọ́ pé dídé tàbí lóòjọ́ ẹ̀kọ́ tó yẹ pé tó máa wo fáìlì ẹ̀dà ẹ̀kọ́ pé gbogbo nǹkan tó lè kójọ yìí excellent kó you are welcome kọ́ gbà síbi iṣẹ́ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ but pálí ẹ̀tọ́ owó yẹn kàkà kọ́ rí nǹkan ayọ̀ níbẹ̀ wọn abúlé náà máa rí mẹ́ torí pé wọ́n ti parí tó wù ú gbé kiri wọ́n ti gba original lọ́wọ́ ẹ̀ òun á máa wò pé original lọ́wọ́ gbé dání kiri wọ́n ti gba original lọ́wọ́ ẹ̀ ní tọ́lọ̀ bá gbé ìpamọ́ ikú ìjọ̀jú àjíǹde àlìkì àmọ́. kí ló wá ń bí ogun olórogún gan. ìlara ni ìlara ló bí ogun olórogún. báwo ni ìlara ṣe máa ń rí torí a nílò láti ṣàlàyé ìlara. for example fún àpẹẹrẹ. ìyálé bímọ 5 ìyàwó bímọ 4 the highest education tọmọ àwọn ọmọ ìyálé ní òní primary education wọn kà ju primary education lọ but àwọn ọmọ ìyàwó yẹn wá kàwé títí gbogbo wọn ní graduate ibẹ̀ ni ìlara ti bẹ̀rẹ̀ fún ìrìn àjò ìtarìn gbẹ̀yìn náà sẹ́yìn mo sọ fún yẹn ìyálé yẹn ti ń wò wípé àwọn gbogbo ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ yìí ohun táì ní Ọlọ́run gbé jáde. kì í ṣe pé bí àwọn yẹn ló sọ fún yín gan. ẹ̀mí ni Ọlọ́run ló máa tú gbogbo ẹ̀ jáde síta ẹni bá wá ṣọ́nà tá a bá fẹ́ ṣọ́nà fún orúkọ ẹni tó bá wà níbí pé ó fún ẹsẹ̀ rẹ̀ rìn wá ó wá ṣọ́nà kándù kan la máa múlẹ̀ lọ́wọ́ òun máa ṣe prayer sínú kándù ni ṣe prayer sínú kándù ẹ̀ gbogbo ohun tó bá fẹ́ tó ṣókùn sínú ayé ẹ̀ máa sọ sínú ìmọ́lẹ̀ yẹn la máa gbà lọ́wọ́ ẹ̀ tó máa ṣe atọ́nà fún àwa láti wọnú ẹ̀mí pẹ̀lú ẹ̀
nínú ìrìn àjò yẹn báyé wọnú ẹ̀mí pẹ̀lú ẹ̀ yẹn lẹ̀mí Ọlọ́run ń tú àṣírí. Obìnrin tí à ń sọ fún yín yìí tí mo sọ fún yín yìí òun ló ti pé 34 years. 34 years. 34 years. 34 years. Bẹ́ẹ̀ni. Kò sí ọkùnrin kan tó fẹ́ gbé sílé. Torí pé a ti pààrọ̀ ẹ̀ òun dẹ̀ kọ́ ni ìyá ẹ̀ ń rí. Wọ́n ti pààrọ̀ ẹ̀ mọ́ ìyá ẹ̀ lọ, wọ́n ti sọ di ọmọbìnrin míì tí kì í ṣe ènìyàn lọ́ra ara bíi tiwa. Wọ́n ti gbé kúrò sọ di àgùntàn. Ta ló wá fẹ́ gbé àgùntàn sílé? Gbogbo ibi tó bá ti ń wò báyìí táwọn èèyàn bá ń wò bọ̀ báyìí pé èèyàn ló ń bọ̀ yìí tó bá máa fi débi ọ̀dọ̀ wọn ó máa yí sí nǹkan mi. Kò ní jọ èèyàn mọ́. Ẹni tí wọ́n ti rí tó ń bọ̀ lọ́kàn tó fáìn tó dẹ̀ déwájú wọn báwo lọkùnrin ṣe fẹ́ pẹ̀lú ẹ̀? Atúnidá kò ní tú wa dá sí aburú. Àwọn atúnidá ló tún yẹn dá sí aburú yẹn. Irú ẹ̀ náà wà tó jẹ́ pé ọkùnrin ni wọ́n tún dá bẹ́ẹ̀ tí wọ́n tún dá wọ́n wá jẹ́ kí ilé ìmọ̀ wọ́n ṣe débi wípé ilé ìpò akọ̀ máa rìn kiri ayé ni. Èyí kò tẹ̀ wá sí Nàìjíríà mọ́. Wọ́n ju okun ẹ̀ sílẹ̀ débi pé wọ́n jẹ́ kó rìnrìn àjò ẹ̀ lọ sí ìlú òyìnbó. Gbélé ti pé òun dé òun òrónà àbáyọ mọ́. Kí ló fà? Nígbà tí àwọn Ọlọ́run máa tú àṣírí ogun tiẹ̀ náà ogun ilé olórogún ni tó ti ba yí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì jẹ́ tẹ́lòmíì ò dẹ̀ mọ̀ pé ogun ilé olórogún lóṣù tó a máa fetí máa gbọ́ ipò ọmọ ológo ni ẹ̀. Ìgbà tó gun olórogún bá fẹ́ bẹ̀rẹ̀ ẹṣẹ́ lára ẹnìkan báwo ló ṣe lè mọ̀ pé ogun olórogún yìí ti ń bọ̀ rèé o? Ṣẹ́gun pé ogun ilé olórogún mi láti inú ẹ̀jẹ̀ ni. Ìbáwo? Hallelujah. Ní about 2 years ago arìnrìn àjò ẹ̀mí kan fún ìránṣẹ́ kan náà níbẹ̀. Ní ìgbà tí ilé ìgbé ọmọ yẹn sínú ọmọ tó gbé sínú ni wọ́n ti ń lé ìyàwó tí ẹ̀ ló wá ń lé ìyálé báyìí kì í ṣe ìyálé ló tún lé ìyàwó mọ́. Ìyàwó ló ń lé ìyálé wípé àníṣẹ́ ó máa kúrò ń bí yìí fún mi níṣẹ́ ó ò ní dúró ń bí sẹ́ ní ẹni tó bá yàn kan níbì kan. Mo tún máa fi kan ṣẹ̀sábù fún yín sí bá parí eléyìí tán sí. Ìyálé lóyún, ìyàwó ó ń ṣe ìtọ́jú ìyálé. Ǹjẹ́ ìwọ wà ń bẹ̀? Ó ń ṣe ìtọ́jú. Kí obìnrin méjì wà nínú ilé, ìyálé wà tó lóyún, ìyàwó ló ń ṣe fẹ́fẹ́fẹ́fẹ́ tó ń tọ́jú ìyálé. Ṣé wọ́n lè suspect ẹ̀? Àwọn nǹkan lè suspect àfi tí ẹni ìmọ́lẹ̀ bá débẹ̀ tó bá rí wípé ẹni òkùnkùn lẹ́ni nǹkan ṣe lókù. Nínú oyún tó ti ń ṣètọ́jú ọmọbìnrin yẹn ló ti gbé oúnjẹ inú oúnjẹ ló ti kọ́kọ́ gbé oúnjẹ fún ọmọbìnrin yẹn tó jẹ láti fi pa ọmọ yẹn mọ́ ní inú. Wọ́n nítorí pé èso yẹn ọmọ tó gbé sínú yẹn jẹ́ ọmọ ìlérí gẹ́gẹ́ bí ti Joseph kò rí nǹkan kan ṣe fún ọmọ yẹn. Ṣùgbọ́n lọ́jọ́ tí ọmọ yẹn dé ilé ayé gangan tó ọmọ yẹn dé ilé ayé gangan bí ó ṣe ń bí ọmọ yẹn aṣọ tí wọ́n fi gba ẹ̀jẹ̀ lára ìyá ẹ̀ ìyàwó yìí ni wọ́n kó fún. Kẹ́mọ̀ Ọlọ́run tú àṣírí ẹ̀ ni mo sọ fún yín o. Ìyàwó yìí ló gbà á òun ló lọ fọ aṣọ ẹ̀jẹ̀ tí ìyálé ẹ̀ fi bí ọmọ omi yẹn ló gbé tó fi bá tọmọ yẹn jẹ́. Omi ẹ̀jẹ̀ àkọ́kọ́ ló gbé. Àìmọye àwọn tí wọ́n ti fi bá tiẹ̀ jẹ́. Omi ẹ̀jẹ̀ àkọ́kọ́ pé wọ́n délé ayé báyìí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti fi balẹ̀ ayé ẹ̀jẹ̀ di òní ní ọ̀nà kan tàbí ìkejì tí wọ́n dẹ̀ ní káàkiri ayé yìí tí wọ́n rí ọ̀nà àbáyọ. Ayé máa wà o. Tí wọ́n rí ọ̀nà àbáyọ àfi tó máa béèrè sí gẹ́gẹ́ bí Matthew chapter 7:7 ti sọ pé béèrè a ó fi fún ọ. Afẹ́nikẹ́ni tó bá béèrè tó bá wòye pé ṣé ohun tí mò ń gbọ́ ní àṣálẹ́ yìí ṣé kìí ṣe ohun tó jọmọ́ ìrìn àjò ayé mi ṣá. Torí ọ̀pọ̀lọpọ̀ ní ogun orogún ló ti ba ayé ẹ̀jẹ̀ tí ó mọ̀ pé bí ìrìn àjò yẹn ibẹ̀ gangan ní okùnfà ogun yẹn. Ṣé gbogbo àwọn nǹkan tí ẹ wá ń rí yìí tán bá wá sọ́nà ṣé gbogbo ẹ̀ ló máa ń lójútùú? Hallelujah. Kò sí nǹkan kan tó ṣòro fún Ọlọ́run láti ṣe.
kò sí ogun kan láyé yìí tọ́lọ́run ò lè ṣẹ́. Òun ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Israel ṣe ṣègbé tí wọn ò ní ìgbàgbọ́ nígbà tí Mósè kó wọn kúrò nípò ẹrú. Òun lọ̀pọ̀lọpọ̀ wọn ṣe parẹ́ sí àárín aginjù tó di pé tí Mósè gùnkè lọ gbàdúrà táwọn bẹ̀rẹ̀ sí ní bọ́ yẹ́rìngì bọ́ ṣéènì fi mọ èrè tó pé wọ́n ti wòye pé wọn ò ní ìgbàgbọ́ nínú ìrìn àjò tí Mósè tó ń rìn. Ṣùgbọ́n fún ẹni tó bá ní ìgbàgbọ́ tó mọ̀ yìí pé tí ìmọ́lẹ̀ bá wọlé òkùnkùn máa ń paradà ni. Ọlọ́run sọ yìí pé gbogbo ohun tó ń dá dáradára ni àwọn ẹ̀mí òkùnkùn ni ó máa ń gba ọwọ́ àwọn ènìyàn gbé orogún wọnú ayé ẹ̀dá ọmọ ènìyàn fún ẹni tó bá dẹ̀ gbà wọn láàyè ni. So kò sí ogun kan ẹ jẹ́ ká fi tí olórogún sílẹ̀ wípé ogun kan wà láyé yìí tí kò ní solution. Kì í ṣe níwájú èmi wòlíì Ìgbókọ̀yí. Kì í ṣe níwájú èmi wòlíì Ìgbókọ̀yí. Kí ni tí ẹ fẹ̀yìntì tẹ́ fi ń sọ? Ìpè tó pé mi ìpè ọlá ni máa yin Jésù lógo. Mo máa sọ kíní kan ní gbogbo gbàsà. Àdàbí ṣe pé mi ta mo sọ. Àdàbí tí mo bá fi nǹkan míì kún igun mẹ́rin tọ́lọ́run gbé wọ̀ mí. I'm a prophet in Celestial Church of Christ. Ọlọ́run ló pè mí. Ó ní máa ṣiṣẹ́ lọ, máa ṣe wá ìsinmi nǹkan tó fún mi yẹn, máa fúrúgbìn olùkórè ń bọ̀. Ojú Olúwa mi wo iṣẹ́ rẹ̀. Ọlọ́run ló pè mí, òun ló ń wo iṣẹ́ mi. Tó bá kù díẹ̀ káàtó ló máa tọ́ mi sọ́nà. Ó ní àwọn áńgẹ́lì mímọ́ ń kọ wọn, ìbá ṣe rere tàbí ibi, èrè iṣẹ́ rẹ̀ ni ìwọ yóò gbà. Mo mọ ìpè tọ́lọ́run pè mí. Ẹ máa ń bèèrè pẹ́sẹ̀ Ọlọ́run gbogbo wà pé àkíndéjì máa ń sọ pé ogun ni mo fẹ́ máa jà ogun náà. Ìpè tọ́lọ́run pè mí nìyẹn pé lọ jà ogun ló ní kí n wá jà nínú ìpè. Ogun ló ní kí n wá jà, kò dẹ̀ sọ fún mi wípé mi ò ní jà ogun yẹn lájà yìí. Orí òkè tẹ́wà yìí ẹ̀ mọ̀lúkọ tó ní òkè ń jẹ́ ni. Orí òkè gbógun mi ni. Orí òkè gbógun mi. Kò sí bí ogun náà ṣe lè le tó. Kódà ẹni tó bá wà ní London tí ohun ẹ̀ lásán bá ti dórí òkè yìí, gbogbo ogun tó bá wà nínú ayé ẹ̀ lọ́run máa ṣe. Ká tó wá sọ pé ẹni tó fẹ́ sára ẹ̀ ní gorí òkè yìí, tó bá ti dórí òkè yìí, tó bá ti nígbàgbọ́, àfẹ́ni tó bá nígbàgbọ́ ní kò lókùsà. Àfi tí kò bá ní ìgbàgbọ́, torí ìgbàgbọ́ èèyàn ló máa mú èèyàn lára dá o. Ìgbàgbọ́ èèyàn ló mú èèyàn lára dá. Bí èèyàn bá ní ìgbàgbọ́, gbogbo ogun kan wá, kó bá jẹ́ méje ló tún máa gbé lọ. Ṣó ti yé sà? Kó jẹ́ kí ìgbàgbọ́ ẹ̀ kó dúró lórí àpáta Kristi. Ṣé èèyàn á tún máa wá sí ṣọ́ọ̀ṣì kéèyàn ó tún kógun lọ ni? Àìmọye bẹ́ẹ̀ sà. Kí ló fà? Torí pé ìgbàgbọ́ náà kéré ni. Torí pé nígbà tí mo máa ń sọ kí nǹkan gbogbo gbà pé when you are going to the church, before you leave your home, going to the church, you must have an aim and objective of going to the church. Èèyàn jí nílé láàárọ̀ kùtùkùtù pé mo fẹ́ wọnú ilé Olúwa lọ láti lọ ṣe kíni, láti lọ bá Ọlọ́run mi sọ̀rọ̀. Òun ni kókó pé mo fẹ́ lọ béèrè nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí Matthew chapter 7:7 ṣe sọ. Mo fẹ́ lọ pàdé Ọlọ́run láti lọ béèrè nǹkan lọ́wọ́ ẹ̀. Ẹni tá ní pé ó fẹ́ lọ bá Ọlọ́run pàdé tó dé ẹnu ọ̀nà church tó jẹ́ nǹkan mi ló mú ṣe. Àbòsí, bìkísí, àgbèrè, àwọn nǹkan tó mú ṣe nìyẹn o, tó ní fi jẹ́ kó dógo yẹn o. Ojú kòkòrò, bẹ́ẹ̀ ni, panṣágà, àìnífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ̀. Gbogbo ohun tí mo sọ fún yín yìí, if you go to Rome chapter 5, chapter 6, Ọlọ́run la gbogbo ẹ̀ síbẹ̀. Gbogbo ẹni tó bá ti ń ṣe gbogbo nǹkan tó Ọlọ́run sọ ní Rome chapter 6 yẹn, kò lè rí nǹkan kan gbà lọ́dọ̀ Ọlọ́run. Kò lè rí nǹkan kan gbà lọ́dọ̀ Ọlọ́run. Àfẹ́ni tó bá lè máa kọrin wípé ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtòdodo Jésù, kò jẹ́ gbẹ́kẹ̀lé ohun kan lẹ́yìn orúkọ ńlá Jésù. Ó ní mo dúró lé Kristi àpáta
ṣé ó ti yé bẹ́ẹ̀ mo dúró lórí Kristi àpáta Jésù ilẹ̀ mìíràn iyanrìn ni mo dúró lé Kristi àpáta ilẹ̀ mìíràn iyanrìn ni lẹ́yìn ẹ̀ kò sí nǹkan téèyàn kan fẹ́ gbà tó bá ti nígbàgbọ́. Pẹ̀lú àwọn àlàyé yín àwọn èèyàn ti gbọ́ yín yékéyéké kódà tó fi dókè òkun tó fi dé ilẹ̀ wa ń bí ẹlòmíín wò pé òun máa fẹ́ láti bá yín ní gbólóhùn báwo ni ó ṣe ṣe é láti bá yín sọ̀rọ̀ kì í wá ṣe pé bẹ́ẹ̀ bá ti wá ń sọ á dáa kẹ́ fi ọ̀rọ̀ àmọ̀ràn náà gbá ọ̀rọ̀ yín nídìí lórí ètò. ọ̀rọ̀ àmọ̀ràn mi sí gbogbo ènìyàn pátápátá àti àwa tá wà ní ibi tá ti ń sọ̀rọ̀ yìí nílùú tá wà yìí àtàwa tá wà nílùú òkèèrè àárọ̀ là ń gbọ́ mi ni o ọ̀sán là ń gbọ́ mi ni ẹ jẹ́ ká máa ní ìkíyèsára. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká máa ní ìkíyèsára ká máa wọ pé ẹgbọ́n náà now èmi àti yín jọ ọ̀rẹ́ apàdé lónìí àwa jọ ń rìn mo ti ní fóònù méjì ṣe rí pé fóònù méjì ló wà lọ́rùn yìí àwa apàdé lónìí àjìjọ ń ṣe ọ̀rẹ́ lẹ́yìn ọ̀sẹ̀ kan tí à ń bára wa ṣọ̀rẹ́ fóònù kan mo lùsẹ̀ ó tún dẹ̀yìn oṣù kan mo tún lùsì fóònù kejì ó yẹ kí n kíyèsára mi pé àbí ẹni tí mo bá pàdé yìí ní ìràwọ̀ èmi àti ọjọ́ bára mu gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣàkíyèsí ọ̀rọ̀ àmọ̀ràn ni wípé ẹ máa kíyèsára gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi máa kíyèsí ara ẹ báwo ni nǹkan ṣe ń rí fún mi wo ẹ̀yìn wò láti ọjọ́ tí mo ti délé ayé yìí ǹjẹ́ mo ní ìlọsíwájú ṣé kìí ṣe pé ojú kan ni mo wà bí omi adágún èyí tó wá jẹ́ kókó ẹ̀ ni pé kí ni ọ̀nà àbáyọ náà dẹ̀ ni wípé béèrè a ó fi fún ọ kọkùn a ó ṣe sílẹ̀ ó ní wá kiri ó ní wọ́n yóò rí ẹni tó bá ti ń kíyèsí irú nǹkan bẹ́yẹn ó gbọ́dọ̀ mọ̀ pé ogún wà nínú ayé ohun tó ní kò increase ó ń decrease tàbí instead kò máa move forward wà lójú kan bí o máa dágún ó dẹ̀ mọ̀ pé there must be something fitching wàhálà ti wà ilé ayé àràgbé ni o ẹni tí ó bá ní ìkíyèsára ojú ò ní là débi pé kóun ra lé ayé gbé ẹni tí kò bá ní ìkíyèsára ẹlòmíín wà tó yẹ pé aṣọ náà fi ń dààmú. wọ́n ló ń bọ̀ lọ́kàn. kò tẹ̀ ní wọ́n ní nínú òkùnkùn lágbáyà ló ń bọ̀ yẹn tó wọ́n ti dá aṣọ yẹn mọ̀ wọ́n ti dààmú ó jẹ́ méjì gan ló ní wọ́n á dààmú gbé ìmọ̀ aláṣọ mẹ́ta péré wọ́n á dààmú àfi tó bá tó láṣọ rẹpẹtẹ bíi mẹ́jọ mẹ́wàá láyé òní faṣọ dáyàn mọ́ mọ̀ tó bá ti dín aṣọ ẹyọkan méjì mẹ́ta ẹni láṣọ mẹ́ta wọ́n máa faṣọ dámọ̀ bòtún tó lára mẹ́tẹ̀ẹ̀ta yẹn ara ẹ̀gbọ́n á ti funfun ayé òní faṣọ dáyàn mọ̀ sóṣì tó máa fi dáyàn mọ̀ wọ́n máa fi bíi pathfinder jeep àwọn ló ṣẹ̀ṣẹ̀ rà níjẹta prado ó ṣe gbé wọlé láàrin ní that shall be our portion in the mighty name of Jesus. Ògbọ́n náà àbúyọ̀ láyé wa. Nọ́mbà mi náà yí padà mi ò ń lo nọ́mbà méjì nọ́mbà kan ṣe tí mò ń lò náà ni 080-604-376-38 lẹ́ẹ̀kan sí nọ́mbà yẹn náà ni 080-604-376-38 kò sí ohun méjì tẹ́fẹ́ bá mi sọ lórí ìrìn àjò nọ́mbà tí mo fi sílẹ̀ yìí ìwọ tó bá ti ní ìfura tó ní kíyè tó ti ń kíyè sára gẹ́gẹ́ bí mo ṣe kà máa kíyè sára wa tó rí pé ọ̀rọ̀ yẹn jọ mọ́ ọ̀dọ̀ ẹ lọ sórí WhatsApp nọ́mbà tí mo fún wa yẹn 080-604-376-38 lọ drop voice note sílẹ̀ fún mi ń bẹ̀ jẹ́ ká jọ bára wa sọ̀rọ̀ níbẹ̀ torí kì í ṣe gbogbo ìgbà ni máa ń gbé call mi ò ní time láti máa gbé call bẹ́ẹ̀ yẹn ẹnìkan lè pè mí tí mo bá gbé ẹwà lọ́kì bó tó bá ti pè é tí ò lọ go to WhatsApp drop voice note there tí mo bá ti lọ sórí WhatsApp tí mo bá ti rí I will surely reply you lórúkọ Jésù ogun ayé ò ní borí wa àbọ̀dọ̀ wa sì máa dájú lórí wa. tọ ẹ ṣeun ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé ibí yìí
láàmú fi àdágbé ètò rọ tòní sí. Ní báyìí kí lè ro tiyín ẹ jẹ́ àmọ́ ní comment section, ẹ jẹ́ àmọ́ kẹ́sì tún share fáwọn ẹlòmíì. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí. Mo mọ̀ pé ẹ ti wò lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́, ẹ máa share ẹ̀ fáwọn ẹlòmíì lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́. Mo tún dé o gẹ́gẹ́ bí aṣojú Isnad Homes and Properties. Ẹ̀yin tẹ́ ń wo fídíò wa jákèjádò àgbáyé. Lóòótọ́ àsìkò yìí nira gan fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti gbé nǹkan rẹ̀ ṣe nítorí ọrọ̀ ajé tó mú súpe. Èyí ló mú kí iléeṣẹ́ Isnad Homes and Properties gbé ìlànà kí ènìyàn ralẹ̀ kó sì tún máa rówó tó fi ralẹ̀ ju owó tó fi ralẹ̀ padà. Èyí gan ni yóò mú àdínkù bá ìyàn àti ọ̀wọ́n gbogbo oúnjẹ ọjọ́ iwájú. Èyí tẹ́ ẹ wà lókè òkun gan lè ralẹ̀ kí wọ́n fi bá yín ṣiṣẹ́ àgbẹ̀ kẹ́ ẹ sì jèrè rẹpẹtẹ. Ralẹ̀ sí Isnad Estate kó o fi ṣiṣẹ́ àgbẹ̀. O lè sanwó ilẹ̀ rẹ díẹ̀díẹ̀ pẹ̀lú ìlànà ìsanwó tó rọrùn gan. Àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ ti ń ralẹ̀ ilẹ̀ torílé òkò tí a tà ní 2.1 million naira. Ilẹ̀ tí a ń tà ní Alápákó 2.5 million naira ní. Tètè ralẹ̀ sí Isnad Estate lónìí kí o sì jèrè rẹpẹtẹ. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí kìlómítà 42 Lagos Ibadan Expressway opposite AP filling station Mòwe, tàbí kí o pe 08104441104 tàbí 0912-985-9600. Má gbàgbé pé ìlànà ìsanwó tó rọrùn gbáà lèyí o. Àwọn tó wà nílẹ̀ yìí àtòkè òkun. Isnad Homes and Properties, real estate tó fà kọyọ. Wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi. Isnad Limited, you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. Isnad lóní industrial land ó ń bẹ níbí. Bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. Àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate. Àbò fẹ́ nímọ̀ nípa bó ti ṣe. Ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́. Ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu. Bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ni. Torí agbóhùnjẹjọba àtúnjọ lóòótọ́. Torí náà let's build future through real estate. Jẹ́ngbọ́ Isnad Homes and Properties. Real estate tó fà kọyọ. Wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi. Tó jójúlówó. Isnad Limited, you are too much o. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán, tó bá dé jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó. Ẹ wo ó lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí bóyá mo sùn tàbí bóyá mo dúró. Tí ẹ̀yin náà bá ti ń wò ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kíni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ̀dẹ̀ máa wò ó. God bless you. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. Ẹ ṣé gan.